Èmi ọmọ yín Jádesọ́lá Adélọ́wọ̀ náà ló tún dé o, tó jẹ́ pé nípa láwùjọ obìnrin, lábẹ́ ìtọ́ni wa bàbá wa Jẹ́gẹ́dẹ́ Òtòpòrò bàbá Wilesa ní àwa akọni rédíò TV Media House. Àwa ni a wà lóde báyìí o. Security, a kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àfògo fún Ọlọ́run tó jẹ́ kí àwọn ọmọ tí wọ́n kó ní oríire local government ní Ògbómọ̀ṣọ́ area tó jẹ́ kán délé láyọ̀ àtàlàáfíà. A sì sọ́rí fún àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Àwọn tíṣà mẹ́ta ọkùnrin, wọ́n pa méjì ńbẹ̀, ìkan wọ́n pa ní ọjọ́ tí wọ́n wá. Ọlọ́run á máa ṣe aláàbò gbogbo wa. Ọ̀nà wo la lè tún fi tọ́jú ara wa? Kò sẹ́ni tó lè pa ara ẹ̀ mọ́ tó bí Ọlọ́run ṣe máa pa mọ́, ṣùgbọ́n àwa náà nípa tá a máa ṣe. A lè fi gbogbo ẹ̀ lẹ̀ pé Ọlọ́run nìkan ló máa tọ́jú wa, torí bó ṣe dá wa, ó fún wa ní ọpọlọ, ó fún wa lójú, ó fún wa létí, ó fún wa lápá ẹsẹ̀. Gbogbo ohun tó wúlò fún wa ni Ọlọ́run fún wa, fún lílò ni. Lílò ti àsìkò yìí ni bá a ṣe máa pa ara wa mọ́. Èkíní, àwa òbí ká má rán ọmọ níṣẹ́ tí ilẹ̀ ò tí ì mọ́ dáadáa. Bílẹ̀ ò bá tí ì mọ́ dáadáa, ká má rán ọmọ níṣẹ́ o. Tí ilẹ̀ bá tún ti ń ṣú bí aago 6 kọjá, ká má rán ọmọ níṣẹ́ o. Àtàwa àtọmọ àti àgbà ká má rin ibi tí èrò kì í pọ̀ sí, ojú ọ̀nà térò kì í pọ̀. Ká má rin inú igbó. Tá a bá fẹ́ lọ rìn àjò pẹ̀lú ẹbí wa, ká má wọ ọkọ̀ kan náà lẹ́ẹ̀kan náà o. Ìyá àtọmọ díẹ̀ wọ́n lè lọ wọkọ̀ kan, bàbá àtàwọn ọmọ díẹ̀ kan wọkọ̀ míì. Ká má gbé mọ́tò tí wọ́n kọ bóyá iléèwé tàbí ṣọ́ọ̀ṣì tàbí mosque tàbí àdúgbò sí lára. Ká má gbé lọ rìn àjò ní ìsìn. Then ká má rìn ní òru, ká má sì tún tètè jí jáde ńlé. Ìrìn òru ò tiẹ̀ dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà, torí mọ́tò lè lọ yọnu. Tí mọ́tò bá yọnu, ta ló máa bá a dá sí i? Bó la ti fẹ́ ra ẹ̀yà ara ọkọ̀ tó daṣẹ́lẹ̀ yẹn? Ká tètè máa lọ bí tá a bá fẹ́ lọ lójúmọmọ, bó ṣe láàrin ìgboro gan, bó ṣe ní ìrìn àjò. Ọlọ́run á máa pa wá mọ́ o. Èyí tó tún dà bẹ́ẹ̀ ni pé bàbá ti rí àlejò kan tó ń fẹsẹ̀ gbálẹ̀ ládùúgbò wa, ká bi léèrè ọ̀rọ̀ politely pẹ̀lú ìtẹríba. Ẹ káàsán dádì, ṣé ń wábì kan ni? Ṣé ń béèrè èèyàn ni? Kì í ṣe ká sọ ní ojú agan o. Bàbá jẹ́ ọmọdé lórí èèyàn bẹ́ẹ̀, kó sáré lọ pe àgbàlagbà tí ọ̀rọ̀ máa dá ṣáṣá lẹ́nu ẹ̀ pé ẹ ǹlẹ́ o bùrọ̀dá, a rí yín, ṣé ẹ ń wáyàn ni àbí bì kan lẹ ń béèrè? Ọlọ́run á wà pẹ̀lú wa. Ká ṣán gbogbo oko àyíká. Àwọn ilé tí wọ́n tí ì kọ́ tán ládùúgbò wa nínú community wa, ẹ má jẹ́ ká máa fi igbó sílẹ̀ ńbẹ̀. Èyí mo tún fi ń pe gbogbo àwa tá ń kọ́lé lọ́wọ́ tí ó kù díẹ̀ tá a ti rí owó wá parí ẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ fi ti àwọn tó ti ń gbélé yẹn, ẹ fi sí ọkàn. Ẹ máa lọ síbẹ̀ lóòrèkóòrè, kẹ́ ẹ máa ju oko bẹ̀. Bẹ́ẹ̀ bá dẹ̀ ju, àwọn láńlọ́ọ̀dù kan wọ́n á bá yín jù, owó ńlá lẹ máa san. Ká má rìn lókùnkùn o, ká má rìn lẹ́sẹ̀ ògbèjì o, ká má rán ọmọ níṣẹ́ dé tòrutòru. Káwa gangan ká fira wa sí ipò tó dáa. Ká má jí lọ rìn àjò jù, ká má jí jù, ká má sì tún jẹ́ kí ilẹ̀ ó ṣú ká tó gbéra. Tá a bá sì wọnú mọ́tò kan, ẹ má jẹ́ kí ká jókòó taratara. Àwọn ọmọ wa leléyìí tí ẹ̀ bá wí tó mọ tẹ fóònù tí wọ́n ní wọlẹ̀, wọ́n ní wojú àwọn tán bá wọ mọ́tò, wọ́n ní wá máa tẹ fóònù. Ọlọ́run ni olùṣọ́ àgùntàn wa o. Káwa náà ká lajú sílẹ̀ ká máa wò.
ẹni bá dẹ̀ ti fẹ́ jáde nínú ilé náà, nínú ilé gidi, ó máa ti gbàdúrà, ó máa ti fìrìn àjò yẹn lé Ọlọ́run lọ́wọ́. Ọ̀tọ̀ ni àdúrà tí bàbá àti ìyá àti wọn tí wọ́n ti máa gbà láàárọ̀. Òun tóun tí wọ́n fẹ́ lọ rìn àjò yẹn, ó tún gbọ́dọ̀ fìrìn yẹn lé Ọlọ́run lọ́wọ́. Nǹkan tí a bá fi lé Ọlọ́run lọ́wọ́ kì í bàjẹ́. Ká máa mójútó ẹnì kejì wa náà. Ó lè ṣe ọmọ òbí wa, ó lè ṣàbúrò wa, ó lè ṣẹ̀gbọ́n wa, ó lè ṣe ọmọ lékejì. Tá a bá ti rí i pé ewu fẹ́ wú, ẹ jẹ́ ká tètè sọ̀rọ̀. Torí táwọn òbí wa máa tiẹ̀ ń ṣe látijọ́, wọn ò mọ̀ ẹ́ rí o. Tó bá rìn ní bèbè ohun tí ò dáa, wọ́n lè mẹ́gbàá kán bó ẹ̀ ń dì gan, kán lé ẹ, kán nà ẹ wọnú ilé ẹ látijọ́. Ṣùgbọ́n nísìnyí kò kàn mí ni à ń ṣe, ẹ má jẹ́ a ṣe kò kàn mí lásìkò yìí o. Mo fi àsìkò yìí pé àwọn ọmọ wa tó ṣẹ̀ṣẹ̀ jáde yunifásítì tàtàwọn tó ṣẹ̀ṣẹ̀ jáde iléèwé mẹ́wàá àtàwọn tó wà ní ọlidé bóyá bíi SS1 SS2 kán wá kọ́ṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní Media House àwa akọni tó kalẹ̀ sí Ìmọ̀rẹ̀ lábẹ́ igi fruit. Kán wá kọ́ lọ́dọ̀ wa ní àwa akọni Media House. Ẹ ó jẹ́ ṣámúṣámú, ó dẹ̀ kọ́ bá a ṣe ń gbóhùn sáfẹ́fẹ́ tó yanrantí. Hot cake lẹ máa jẹ́ tó bá jẹ́ ilé wa lẹ ti wá kọ́ nílé iṣẹ́ wa. Owó tí ògùn pa ni o. Ẹ̀yin òbí ẹ tara ṣàṣà, ẹ jẹ́ káwọn ọmọ yín wá o, kán wá bá wa ń bì, kán kọ́ ẹ̀kọ́, kán lè máa rí ọwọ́ tì bọnu. Kò dá nǹkan kan dúró o. Bí wọ́n bá tún wọlé school wọ́n lè padà. Olóṣù 6 wà, ọlọ́dún kan wà, bẹ́ẹ̀ bá ṣe ráyè sí ni. Ọlọ́run á ràn yín lọ́wọ́. A tún wá ní àwọn oògùn ìbílẹ̀ kan tewétegbò. Àyìnkẹ́ alágbo herbals lóríṣiríṣi. A ní fún jẹ̀díjẹ̀dí, a ní fún ẹ̀dà, a ní fún àwọn ọkùnrin tí nǹkan wọn lẹ tí ò lè tètè bímọ, a ní fún àwọn tí orókún ń dùn arthritis, a ní fún ara ríro òrè báàmù gbogbo oríkèéríkèé ẹ̀yà ara tó bá ń ròyàn. Tewétegbò ní o, ẹ má fojú dí o, ẹ wá bá wa rà ní wìtìwìtì. A ní tí mò ń sọ tí ọkùnrin tí nǹkan ẹ̀ lẹ, àwọn àgbòrè tẹ́kànlẹ̀, àwọn pé ara ká má tètè darúgbó, pàápàá àwa obìnrin bóyá ojú ti ń hun jọ, bóyá nǹkan kan ti ń ṣe, òun rèé o. Lóríṣiríṣi la ní. Àwọn tí ojú, ìtọ́jú ojú wà bẹ́ẹ̀. Ẹ̀yin ẹ ṣáà wá, ẹ wá bá wa. Àyìnkẹ́ alágbo gbogbo tewétegbò ni ó ń jẹ́ fún wa o. Á jẹ́ fẹ̀yìn náà tẹ́ bá ti wá o. Torí a ní ẹ̀rí tó pọ̀. Gbogbo àwọn tí ó ti ń bá wa rà, wọ́n ń yàn ni. Wọ́n tún ń pe ọ̀rẹ́ wọn, wọ́n ń pè wọ́n wá ní. Tẹ́yìn náà bá wá, ẹ̀yin lọ́hùn, ẹ̀ tún bá wa pé èèyàn kó wá rà. Wọn ò wọ́n jù o, wọn ò gun owó wọn ò gun pa o. Àtẹ̀kànlẹ̀ wà ń bẹ̀ o. Tẹ́ máa fi di ọ̀gá lọ́dọ̀ ìyàwó yín. Lóríṣiríṣi ló wà ń bẹ̀. Diabetes, àwọn làkúrègbé, gbogbo ẹ̀ ló wà fún o. Ẹ máa bọ̀, ẹ wá bá wa rà. Ní òní, ọmọ yín, àbúrò yín, Jádesọ́lá Adélọ́wọ̀, Mama Complete, òun náà ló ń kí yín pé àá fàyọ̀ pàdé o. Ẹ ṣé.